pé mo máa sọ pé mo kàn ń ṣe eléyìí pé kí n fi lo bátìrì eléyìí tán ni no easy. a máa ṣe kí orúkọ ẹ o Domino domina o. ìyẹn gangan ni mo ní ìdí ipò mo ti mú oríṣiríṣi. ṣé tọ̀ lélẹ̀. tá bá gbárù ẹ̀ fún yín nínú máàṣì ẹ máa sọ pé ṣé bọ́ọ̀lù eléyìí. àwọn bọ́ọ̀lù lélẹ̀ yìí. àwọn bọ́ọ̀lù lẹ. owó ẹ̀ tí ló ṣe mí náà mo léètì. ọjọ́ ìlú mo ti di láti bẹ̀rẹ̀ for calculation ní bọ̀ ẹni tí mo wáyé ó sì bẹ̀rẹ̀ rẹ̀ àwọn bọ̀ yẹn bí fún mi. you can't tell now ọlá ti tẹ̀ yẹn tán náà ṣe ní ọmọ ṣe bẹ̀rẹ̀ láti ráyẹ̀ gbé.
kò tí ì nì náà. Yes, no more now. Ẹsẹ̀ ṣe wá bọ̀ yẹn wá ìtì ẹ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ yìí ló ti calculate 8 ẹlọ́mú ṣébè máa rí ìyẹn. Nice one àwọn tèkó máa ń bèrè ní last àwọn fẹ́ yọ mí ní kọ́ńtọ̀ ọ̀pọ̀ yẹn tí mo bá ní kí n máa fa anything mo tún lè lose nǹkan mi. Yes. Ẹ mọ̀ pé mo travel lọ sábẹ́kúta mi ì rí náà mi dọ̀la mo sì ń pè bẹ̀rẹ̀ má tún pé kí ni à ń dùn mí gan náà. Káàkiri ẹ̀ ní pé mo lè fojú fò ṣé ọdún owó yẹn ni ìgbà tí mo rà á bọ̀ tó bẹ̀ bọ̀ ní ìṣojú tó bẹ̀. Ẹ ọwọ́ ẹ̀ kẹ́yìn sí mi mo make effort. Bọ́ọ̀ mi máa ń pàṣẹ sí bẹ́ẹ̀ lọ́jọ́ pé kẹ́ tó ṣe kí ló ń tẹ̀. Hey! Let me pick it. Let me.